ní. ẹjọ́ adínlókùnrin adínlóbìnrin kàìmọ́dìmọ́ ló kù. Oku Yinka ni ẹ̀ ń wò nílẹ̀ yìí pẹ̀lú fọ́tò òun àti ọkọ rẹ̀ nígbà tí wọ́n ṣe ìgbéyàwó. Tẹ́ ẹ bá gbàgbé, tẹ́ ẹ bá rántí, a ti ṣe apá kìíní a sì ti ṣe apá kejì. Báyìí wọ́n ti lọ gbé Oku Yinka ní mọ́ṣúárì. Wọ́n fi tipátipá mú ọkọ rẹ̀ láti rí òkú rẹ̀, wọ́n sì ti gbé dé ilé ìjọsìn rẹ̀ láti ṣe ẹ̀yẹ fún un. Màmá ẹ mọ́kúnlẹ̀ ẹjọ́. ẹjẹ má bàa gbọ́ ẹjẹ ẹjọ́. No, àwọn káùntì wa àtijọ́ sọ̀rọ̀ ó níbi tá a fẹnu kò sí. Wọ́n ti inú ìjẹta náà wà. Ìjẹta làwọn káùn wá ó níbi tá a fẹnu kò sí. Ó níbi tá a fẹnu kò sí. Ibi tá a fẹnu kò sí kọ́ nìyí. Tá a bá ní ká béèrè níbo ni àwọn ẹbí aládèjẹ̀bi níbo ni wọ́n fi ọ̀rọ̀ sí pẹ̀lú àwọn kan ṣùgbọ́n tí wọn ò bá níbẹ̀. Ẹ ó máa tẹ̀lé wa lọ gẹ́gẹ́ bí a ṣe ń tẹ̀síwájú nínú ọ̀rọ̀ àti ìṣẹ̀lẹ̀ yìí tó ṣẹlẹ̀ ní ọ̀tàn ilé níbi tí àwọn ẹbí aládèjẹ̀bi Victoria Ọláyínká tí wọ́n ti fi ẹ̀sùn kan ọkọ ọmọ wọn Ọmọ́táyọ̀ ìránṣẹ́ Ọlọ́run shepherd olùṣọ́ àgùntàn Ọmọ́táyọ̀ Adérọ́pò Israel tó ní ìjọ Celestial Church tí ó kọ́ sí ọ̀tàn ilé. Àwọn ẹbí wọ́n ṣe ìpàdé pẹ̀lú àwọn kan wọ́n dẹ̀ fi òtélé wípé ní dandan o òkú àwọn ọmọ gbọ́dọ̀ wọ ọ̀tàn ilé, ó gbọ́dọ̀ dé ilé ìjọsìn Ọmọ́táyọ̀, wọ́n gbọ́dọ̀ gbé wọlé, ó sì gbọ́dọ̀ fojú rí. Ohun tí wọ́n sọ fún wa ni wípé àwọn ń wò ó wípé ó ṣeé ṣe kó jẹ́ wípé oríṣiríṣi àwọn nǹkan tó ti ṣe kò fẹ́ fi ojú kan òkú ọmọ wọn bí ó ṣe ń wá gbogbo ọ̀nà láti rí wípé òun ò dọ́dọ̀ wọn. Ẹ ṣáà máa tẹ̀lé wa lọ, màmá mú àwọn ìròyìn yìí wá fún yín ní ẹ̀kúnrẹ́rẹ́ bí wọ́n ṣe ń rejọ sọ́dọ̀ mi, ṣùgbọ́n ẹ jẹ́ ká wò ní sísẹ̀ntẹ̀lé bí wọ́n ṣe gbé òkú aládèjẹ̀bi Victoria Adeyinka wọ ìlú Ọ̀tàn tí wọ́n gbé wọ ṣọ́ọ̀ṣì. Kẹ́sì máa gbọ́ ohun tí àwọn ẹbí ń sọ lábẹ́lẹ̀, ẹ máa bá mi ká lọ. Ẹ jẹ́ kí a kọ́kọ́ parí àwọn ọ̀rọ̀ tí àbúrò Victoria Adeyinka tó bá wa sọ tẹ́lẹ̀ ká tó wá máa gbé àwọn ìṣẹ̀lẹ̀ eléyìí tó rè lù ú. And all before then ó pe ọ̀rẹ́ ẹ̀ lójú mi báyìí ó fi sí speaker, àwọn èèyàn wà lọ́dọ̀ mi náà gbà ẹ́ ló sọ fún pé on several occasions pé òun ti wá sí Ọ̀tàn bíbẹ̀ tó ń rí bí ìyàwó ẹ̀ ṣe ń ṣiṣẹ́ bí ẹrú kan sọ fún pé Ọ̀tàn tó bá jẹ́ pé o ṣe ohun tó tọ́ ìyàwó ẹ̀ ò lè máa pass through this kind of stress before she could survive. Ìkan ní bóyá lọmọ olùṣọ́ iṣẹ́ olúwa ẹni bóyá lọmọ ẹ̀ sì lè ju ọmọ 3 months nígbà tó ń rí tó ru igi bí ẹni pé ṣe náà fọ̀tá ẹ̀ ṣe pé ló jẹ́ igi ìkórè tó fẹ́ fi ṣe pé ló wá ń sọ fún pé ṣé àwọn ọmọ ìjọ ò lè rugi wá ni, ṣé wọn lè já igi lóòdù nínú owó ìkórè kan pa wọlé ni. lọ́nà wọn ṣe bẹ́ẹ̀ ṣáà ń sọ̀rọ̀ sí ẹni ẹ̀ dẹ̀ pè ní speaker tó fi sí speaker tó tún ṣe bẹ́ẹ̀ ń sọ lójú ẹ̀ tí ò jiyàn. Òní ó ra ẹ̀gẹ́ sígbó ló lọ rẹ̀ ẹ̀gẹ́ 2 million ẹ̀gẹ́ ní í ṣe ẹ̀gẹ́ òun ló fẹ́ pa òun ọmọ bí tó ti rìn dé kán bí kán sá. Ọ̀rẹ́ wa sọ fún pé lè hàn sọ̀rọ̀ kan bí àbí ọ̀rọ̀ iṣẹ́ tó ń ṣe ló jẹ́ kí ikú wù kíní yóò natural ó ṣàfẹ́ máa lead síbi argument. Ọ̀rẹ́ wa ní ó dáa ṣé kò máa gbé bọ̀ lọ́tàn bá kò ní kó má gbé wá sọ́tàn rárá o. Ìyẹn ní pé a lè fi sílẹ̀ Ọ̀tàn ó lè tọ́jú àwọ̀ èyí tó ń ṣe nǹkan tó wà kérébù tó lágbára àti tọ́jú ní oníkọ́jà máa gbé rẹ̀ ló wá sọ́dọ̀ òun. Ó ní bóyá kí ọ̀rẹ́ òun máa gbé lọ sí church ọ̀dọ̀ tiẹ̀ tó bá need anything òun á máa send ẹ̀. So mo rò pé ọ̀rẹ́ ẹ̀ ló sọ̀rọ̀ sí ní last week Thursday kó tó di last week Friday tó ṣẹ̀ wá sí ẹ̀rẹ̀ tó wá bá màmá ẹ̀ ló màmá ẹ káàárọ̀ ìyàwó mi ńkọ́ ń bẹ gbé sí òun dà ẹ jẹ́ ń rí i. Wọ́n náà wá sọ mọ́ èmi wá ní pé kò lè rí ẹsẹ̀ wá ní ìlérí wọn lára rẹ̀ ò yá òun ò sì wò òun ò wò débẹ̀ wọ́n pè nígbà torí ọ̀rẹ́ olùṣọ́ iṣẹ́ olúwa tó jẹ́ láàrin ẹ̀ ya picture wọn ó sẹ̀ǹdì ẹ̀ sí. So to cut the story short ìgbà tí màmá ṣáà sọ fún pé èmi ló gbé wá sílé ṣà nǹkan kan wọn ló wá ń lọ ló náwó sí àwọn mọ́ èmi bá láyé òdòwó wọn nígbà tó sì fẹ́ máa lọ làwọn sọ fún pé ṣáwọn lè wá kẹ́rù rẹ̀ lónìí ẹ wá kò kí mo fẹ́ rù rẹ̀ ṣe. On that same Saturday
nígbà tẹ́gbọ́n ṣàbẹ̀rẹ̀ condition la ní pé it's still the same o akọ̀ǹtàn màmá tí wọ́n pọ̀ bẹ́tà o improvement wá tí ò dẹ̀ sí so lẹ́gbọ́n mi ìyẹn tí olóògbé tẹ̀lé wa sọ fún pé hello báyìí kàṣà má ṣe voice note yẹn torí mo ti wà ní 13% almost low battery ìyẹn màá send the voice note yẹn sí yín bó ṣe relate pẹ̀lú brother mi ẹ máa gbọ́. Ta ni ó bí Jésù? Is God now. Mary. Bàbá bí Jésù máa ti bí mi o. How old was Jesus when he died? 30 years. How many people visited Jesus when he was born? If I give you 2,000 naira for Christmas, how would you spend it, man? I will buy fish. I think I can see gas inside. I think that 2,000 naira can fetch me 2 liters of fuel. I will give my mom 1,000, sir, and I'll use money to buy a time. There's nothing like a prepare for Christmas this year. Láti iléeṣẹ́ The Checks Radio TV, this is your gift, as a token, fún yín ní ẹ̀bùn kékeré yìí. Wow, I really appreciate it. May the blessing of God follow you. Because I did not expect this kind of thing today. Gbé ráìsì yìí. I didn't even have food stuff to start with, so this one now will go a long way. Thank you. Nobody has even given me a cup of rice. But this is the first time I'm receiving from this giving. It is just like miracle. I don't do Christmas already with that. And what will you say to the people at home? People are saying, like people at once and people okay watching me. Okay, they should support this program, this television. That just radio in Jesus' name. Okay, that just radio TV in Jesus' name. Iléeṣẹ́ wọn ò ní jóná òkè náà máa lọ ìtẹ̀síwájú àwọn àbá iṣẹ́ wọn. Ènìyàn ẹ máa bá wa wo Digest Radio TV fún ìtẹ̀síwájú orílẹ̀-èdè wa. Adeyinka o Adeyinka ti lọ o àti adínlókùnrin adínlóbìnrin kàìmọ́dìmọ́ ló kù yàkùrọ̀ ayọ̀ bàbá mi ṣe tó yẹ ni mo ń sẹ́ni kan méjì. Olúwa o rìnrìn àjò àrèmọ́bọ̀ o rìnrìn àjò àrèmọ́bọ̀ alága o rìnrìn àjò àrèmọ́bọ̀ Adéyínká What
mo wà lẹ́bùn sí wà lẹ́rọ̀ láti gbà yìí. ó yẹ kó jẹ́ kó họ bàmọ́ olórí burúkú. ẹ kàn lè lọ ẹni yẹn. ọmọ àná kò tètè dé. àlù. ó kọ́ sàdá kò lè lọ kò lè sá lọ. ọ̀pá ẹni tó ti kú ti kú. ṣé ọkọ ẹ̀ ní Florence sí àìrí tó wà lára nínú àdúgbò àtàyè lẹ́gbẹ̀ẹ́ ìjọba ìjọba ìyá. àbí kí ló bá fẹ́ fara rẹ̀ lé lórí. ẹ ń kẹ́ bọ́ọ̀lẹ̀ tó bá bọ́ọ̀lì àná. àpapọ̀ tó fọ́ ọkọ̀ sáà ti mú ọkọ̀ láti mú. ọmọ lọ láyọ̀ tó kú àlẹ́. kábù ilẹ̀ pa ìsọ́bí kọ́ ẹ́sìláì. kábù ilẹ̀ pa ìsọ́bí kọ́ ẹ́sìláì. ọ̀pọ̀ ìgbìyànjú wà láì. ẹ jẹ́ gbé kiri yẹn. ẹ jẹ́ gbé. ó yá yá ìbọn sí ma lọ. ọmọ dáadáa ẹ̀ táyé ìró. ó yá kó gbé wá. màmá ẹ mọ kúnlẹ̀ ẹjọ́. ẹ má bàa gbọ́ ẹ̀jẹ̀ ìjọ. no àwọn káùntì wa àtijọ́ sọ̀rọ̀ ó níbi tá a fẹnu kò sí wọ́n ti ìjẹta náà wà ìjẹta làwọn káùntì wa ó níbi tá a fẹnu kò sí ibi tá a fẹnu kò sí kọ́ nìyí. ẹjọ́ ilé tí mo jẹ́ kó gbé tó wá gbé síbẹ̀ kan ṣèṣì fún láíláí. tí bá mọ̀ pẹ̀lú ẹjọ́ ìgbà mi lọ́wọ́. wọ́n bí akẹ́kẹ́ kò ṣe dákì ẹ́. àwọn olùsàkùtà lélẹ́yìn ojú àbúrò mi pa àbúrò mi wà lọ sí ìtúfọ̀ 3 days èmi ló ń sẹ́yìn owó sí ojú ọ̀la ọ̀pọ̀ lẹ́lẹ̀ sí ó ti pọ́nbẹ́ ọ̀tún pẹ́ sẹ́lẹ̀. ó yọ dànù láàrin wa ó wá lóhùn àgbáyé. àwọn ń kọ́ kí la fẹ́ sọ. kí la fẹ́ sọ. mọ́mí kò sí ìjà ẹjọ́ gbé ní síwájú ṣọ́ọ̀ṣì. ẹ̀dọ́kùn ẹ̀fọ́ owó nú. ẹjọ́ ẹ̀fọ́ owó nú. ọ̀gá wọn ti pààkì ẹrù kalẹ̀ láti àrídìí ẹrù kalẹ̀. ewu ti wà lẹ́nu. orí rẹ̀ báyìí ló fi wá rẹ̀ ìdílé wa ó mú kó mọ̀ sí ọmọ ìjọ kọ́kọ́ gbọ́dọ̀ bá mi ìbọn kẹ́rù dájú mi ìbọn kẹ́rù ẹjọ́. kí Ọlọ́run Olódùmarè kó bá wa rọ gbogbo abiyamọ tó ń ṣọ̀fọ̀ lọ́wọ́lọ́wọ́ kó bá wa rọ̀ wọ́n nínú kí àwọn abiyamọ kí Ọlọ́run kó tún bá wa wo ọmọ wọn kí wọ́n má ṣe gbé ọmọ sin. a ó tún máa tẹ̀síwájú bí a bá ṣe ń gbọ́ àwọn ìròyìn lọ́lọ́kan òjọ̀kan a ó sì padà wá dáhùn ìbéèrè gbogbo ènìyàn wọn gbé lọ sí hospital ni kò jẹun ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìròyìn kò tá fojú bà.